kàyéfì ńlá eléyìí tún lágbára eléyìí tún gbẹnu tán. Ah, Woli Tibetan versus Alhaji Oriyomi Hamzat. Ẹ wo ẹ má bínú gbogbo ojú tó wò mí jẹ́ ń kí wa ná. Ẹ kú dédé àkókò yìí jákèjádò gbogbo tẹ́ tí ń wò mí yóò dára fún wa. Àná Ọlọ́run ò ní fi wá sílẹ̀. Kí ni mo mú wá fún wa? Bàbá tí à ń pè ní Woli Tibetan yìí wọ́n mà tuntun jáde fún Alhaji Oriyomi Hamzat. Ṣé mọ̀ pé ní àná ni wọ́n dá Alhaji Oriyomi Hamzat sílẹ̀ pẹ̀lú àwọn yòókù wọn, àmọ́ ó yanilẹ́nu pé bàbá yìí tuntun fún Alhaji Oriyomi Hamzat wọ́n tuntun fún wọn tán, wọ́n tuntun bá wọn ná tán bí owó báyìí. Màá fi fídíò sílẹ̀ fún yín kẹ́ wá gbọ́ ohun tí bàbá yìí tí wọ́n sọ. Èmi kọ̀ lérò ẹ̀ nínú mi pé mo rò pé Yorùbá sọ wípé ọbẹ̀ kémì níkùn àgbàlagbà, àti pé ojú làgbà ń yá àgbà kì í yánu kó tó ṣe bí òwe ẹ̀yin àgbàlagbà o. Yorùbá tún máa ń sọ ọ̀rọ̀ kan, wọ́n máa ń wí pé a kì í gbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀, kò yẹ kó jẹ́ abọ́ rẹ̀ nìkan ni kò yẹ kó sọ búburú. Àwa ìránṣẹ́ Ọlọ́run náà ẹ jẹ́ ká kíyèsára iṣẹ́ ìránṣẹ́ tí a bá ń ṣe, iṣẹ́ t'Ọlọ́run bá rán wa pé ká jẹ́, ẹ jẹ́ ká jẹ́ pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run, ẹ jẹ́ ká jẹ́ pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run, ẹ jẹ́ ká jẹ́ pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run. Ẹ jẹ́ kí wọ́n rí ìfẹ́ nínú iṣẹ́ ìránṣẹ́ tí à ń jẹ́ fáwọn ènìyàn, ẹ jẹ́ kí wọ́n rí ìgbàgbọ́ nínú ẹ̀ pẹ̀lú, ẹ sì jẹ́ kí wọ́n tún rí ìrètí nínú iṣẹ́ ìránṣẹ́ tí a bá ń jẹ́ fún àwọn ènìyàn. Bí bàbá yìí ṣe sọ̀rọ̀ àfi bẹ́ẹ̀ ni pé Alhaji Oriyomi Hamzat ti ṣe bàbá yìí tẹ́lẹ̀, tí bàbá yìí dẹ̀ ní lọ́kàn pé láé mi ò ní dáríjì ọ́, kò sẹ́ni tó máa parí ìjà yìí. Bẹ́ẹ̀ dẹ̀ rí, bẹ́ẹ̀ bá parí ìjà yìí láyé wọn kì í parí ìjà lọ́run. Àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ, èmi ò dájọ́ ẹnikẹ́ni o. Mo fẹ́ jẹ́ kí ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jesus TV, gbogbo ẹ̀yin tí ẹ wò mí lọ́wọ́ báyìí, kẹ́ wá lọ wo fídíò yìí fúnra yín, kẹ́ ẹ sọ bóyá bàbá yìí bóyá ó jíṣẹ́ rere tàbí kò jíṣẹ́ rere, bóyá bó bá ṣe rí lọ́kàn yín ẹ sọ sábẹ́ fídíò yìí. Ẹ ṣé, yóò dára fún wa. Ó yá lókè lọ́hùn. So mo gbàdúrà kọ́lọ́hún mú mọ bẹ́ẹ̀ fún wọn, but àti lose doctor àti lose engineer láàrin àwọn ọmọ yẹn. Mo ní wọ́n ti tó wá fi hàn mí ní the second week tí mo ń competition pé àwọn òbí wọn máa jẹ special ìyà lọ́run. Then again àwọn ọmọ yẹn wọn ò jẹ́ kó lọ, wọ́n máa pín wọn káàkiri àgbègbè, àwọn ẹlòmíì máa tún wọn bí. àṣìwọ́n tó ṣẹlẹ̀ ní Genesis 4, Genesis 4, Genesis 25 and Genesis 26. Ó ní ẹ̀jẹ̀ àbúrò ẹ̀ ń kígbe fún ẹ̀san. Ó dẹ̀ lọ yọ àwọn méjèèjì, ó dẹ̀ kó wọn sínú Rebecca. Ó ní Rebecca fi bí ìbejì àkọ́kọ́. Nígbà tó wọ́n dájú tó rí pé ẹ tó sọ̀kúta pa mí rè, ló wá ní ó wá bẹ̀rẹ̀ sí bá fa wàhálà, wọ́n jà gbùdù nínú ẹ̀ ló wá sọ̀sọ̀ mọ̀ pé kó wá. Lélẹ̀ ìtẹ́ ń padà lọ ò ti kọjá ìyẹn lákọ̀ọ́kọ́. Ìwọ ló máa ga àbúrò ẹ̀. Nǹkan tó fà á tá àbúrò ẹ̀ fi rẹ̀ jẹ́ lẹ́ẹ̀mejì. Ó gba ogún ìbí ẹ̀, ó gba àdúrà ẹ̀ mọ̀ létà. Ọmọ ẹ̀ náà ló tún pàpà yọnu tó tún wáyé sọ̀lọ́. Genesis 30, Genesis 31 and 32. In Genesis 33, 6 to 10 ó wá sọ pé ó ní kó wá o. Ó ní òun rèé sìn. Wọ́n ti yàn mí jẹ́ níbi tí mo lọ. Mi ò lẹ́bí, mi ò lẹ́gbọ́n, mi ò lẹ́ni máa fọ̀rọ̀ lọ. That's Genesis 30, verse 26. So ibẹ̀ náà ti bí Joseph. Joseph ló ṣe wá ran Jacob lọ́wọ́. So lẹ́yìn yẹn ló bá tó wá fi dé ọ̀dọ̀ Esau. Ó ti wọ́ bá kò fẹ́ fún ẹ̀gbọ́n ẹ̀ nìkan. Ó di ẹ̀gbọ́n ẹ̀ mú, wọ́n dira wọn mú. Esau wípé èmi ní tó arákùnrin mi ọwọ́ tó ti bá kò yẹn. Báyìí tí ìwọ ní eléyìí tó ní ìyẹn mú dání. Ṣebí afẹ́dọ̀gbọ̀n yìí ló fàjà. Máa mú èyí tọwọ́ wa ẹ̀ máa mú lọ. Àfihàn oníṣẹ́ ìbọ̀dá mi má ṣe bẹ́ẹ̀. Má ṣe bẹ́ẹ̀ o láti gba nǹkan lọ́wọ́ mi. Kì í ṣe pé òun ní òtúgbà. So Ọlọ́run ayọ̀ pèsè bí Bàtà Adédoyin tó ṣe tiẹ̀ balabalabala wọ́n bí tó lọ́n kàn mọ́. So nígbà tó ń kàn ní court ó kọ orúkọ mi sí pépà ó jù ú lẹ̀ fún orúkọ mi tó fi ń gbàdúrà nínú ẹ̀wọ̀n ìyẹn Adédoyin ó jù ú lẹ̀ tó bá lọ́wọ́ fídíò ìwà orúkọ Marcus Tibetan ṣe bó ti tọ́ la sọ nígbà tí wọ́n bímọ tẹ̀dẹ̀ ń di ẹ̀ ń fi ba blanket pọ̀ mọ́ nínú hòtẹ́ẹ̀lì ẹ̀ tó wá rent hòtẹ́ẹ̀lì rẹ̀ it's not done, it's not lawful. Irú àwọn ẹ̀sìn kò yẹ kó sí láyé mọ́. It should be a deterrent. Yes now ó lẹ́yìn tó bá ti pààyàn pípa lọ́mọ pa náà. Dẹ́kí là ń lọ́wọ́ mọ́gì fún sí ìdájí ẹ̀ set up wà fún Oriyomi náà wá so òun náà ò rẹ̀ fúnra làwùlàwù pọ̀. ẹ ti ẹlẹ́tì kìlọ̀. Wọ́n fi ìwé ránṣẹ́ sí ó wà lókè he is there boldly. bí àkóbá ń bọ̀. ó ń bọ̀ tó máa plum orúkọ ẹ̀ tó dẹ̀ máa tó lè jẹ́ kó gba license lọ́wọ́ ẹ̀
nígbà tí mo mú ọyàn lọ mo gbé èèyàn dìde lọ sí Ìbàdàn nìyí tó láwọn èèyàn bẹ̀rẹ̀ sí sọ́ra dáadáa lórí tẹlifíṣàn yẹn kí ló kàn pẹ̀lú mo ti mú vision mo ti mú lọ fún kò pè dúpẹ́ ó ti di èèyàn gọ́ọ̀fù ti kó mọ́tò fún Àgídìgbò Àgídìgbò tó máa Àgídìgbò Àgídìgbò náà lélẹ́yìn sí náà Àgídìgbò Àgídìgbò tó máa Àgídìgbò ìlú kan ní nílẹ̀ Yorùbá kí ni ìlú ẹ máa ṣe gbẹ̀gbẹ̀ tó máa yá kò dẹ̀ sẹ́ni tí máa yẹn ràn lọ́wọ́ ní state yẹn ju Hamzat lọ you get what I'm saying so mi ò criticize it èyí lọ́ọ̀ máa ń gbólóore dìde fún yàn lẹ́ẹ̀kọ̀ọ̀kan Psalm 89 verse 14 15 16 ó lè mi yóò gbé olóore kan dìde fún ẹ then gbogbo nǹkan tó bá fẹ́ ló máa ṣe so automatically nǹkan táwọn máa yẹn sọ kò tí ì pọ̀ jù let the law take its normal course so bó ṣe sọ yẹn kò mí pé bí wọ́n lọ sẹ́wọ̀n kò mí wọ́n ṣe lè irú show tiẹ̀ náà wà ní London tájà ló scrape ẹ̀ jẹun yẹn máa jẹ́ kó rí àwọn èèyàn wú ṣé wọ́n pẹ́ kò sẹ́ni tó lè tàbí Oríyọmí kò ní gbà no ayé ẹ̀bọ̀n so erratic so stubborn so stingy so greedy so things that ìkùn táyé ò fẹ́ wà lọ́wọ́ ẹ̀ tó pọ̀ jù what are you covering ọmọ kékeré tó sick tó ń fi dáwọ́ tí bẹ̀rẹ̀ fi boom kò rí ìtọ́jú dàárọ̀ yìí kò rí ìtọ́jú dàárọ̀ yìí tí gbogbo ayé fẹ́ dá yẹ̀pẹ̀ ibù ìyàwó mi tó bá wọlé fáìlì ìyàwó mi láti dọ̀bí náà àwọn kan tí mo mọ̀ ṣe náà ń dáwọ́ sórí ojú ọ̀dọ̀ Oríyọmí bá ní pé èèyàn dá àjọ wọn nígbà tó bá yẹ wọn máa mẹni tó jẹ́ ẹ̀yin ò dá sí. iṣẹ́ tẹ̀mí ṣe kìtì ẹ̀ lọ́nà iṣẹ́ tó ń rán mi ju tójú Oríyọmí lọ Oríyọmí ò lè ṣiṣẹ́ tó ń rán mi àti parẹ́ sí afẹ́fẹ́ last 3 years 40 ticket mo lò lamẹ́ríkà lọ́bìnrin wọn lọ́wọ́ bí mo gbowó lọ́wọ́ èèyàn mo máa rìn títí lẹ́gbẹ̀ẹ́ ìdí mi ìdí abo inú city plane first class number 1 number 2 number 1 number 3 so but tó lọ́ọ́ máa ní kejì bó jẹ́ at time.